Africa Content TV. Lórí àsìkò wa nípa lọ́pọ̀ sábà sọ pé nípa lọ òkè ọ̀rọ̀ làpá torí pé gbogbo ìlú tí àwọn bandits ti lé yẹ̀yẹ́ á dìbẹ̀. Á dìbẹ̀ á sì dáhùn bàbá wa àti ìyá wa padà sínú ìlú yẹn á bẹ̀ bá wọn síbẹ̀ pẹ̀lú ògo Ọlọ́run. Ó kí Ọlọ́run ọba tó ní ayé, ọba tó ní ọ̀run, ọba tó lo gbogbo, ọba tó mọ àtiwáyé wa, tó mọ àtìgbà tí a sì padà, ọba tó dábẹ wáyé, tó mọ̀ díẹ̀ tó fi ní wáyé ayé, kò sì bàtọ́ lọ. Kábíyèsí pé Ọlọ́run ọba kò dé dídá wálé ayé, ó mọ̀ tó mọ̀, ó sì mọ̀ tí tó fi ní àwa bẹ̀. Òun ló máa sìnkò àtìgbà tá a dé bẹ̀, òun ló mọ̀ gbà tá a lọ. Lásìkò òkú ẹ̀ lábàdẹ̀ tó lẹ́dá máa ń kú. Tí a bá ti wá mọ̀ yẹn, a ní bẹ̀rù àwọn bandits tí wọ́n ti jàmbá fún wa. Lẹ́yìn tá a bá ti ṣèbà fọ́lọ̀ ń tán, ká ṣèbà fún àwọn bàbá wa àti ìyá tó bí wa. Àwọn tí bàbá wa ń bẹ láyé, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Àwọn tí ìyá wa ń bẹ láyé, Ọlọ́run jẹ́ mi wọ́n gùn. Àwa tí àníyàmọ́ tá àní bàbá, Ọlọ́run tẹ́ wọn sáfẹ́fẹ́ rẹ̀. Ọba tí ó ní wá, òun ló mètò ẹ̀. Lẹ́yìn náà, ó kí bàbá wa Bọ́lá Ahmed Tinubu. Torí pé gbogbo ká máa rìn, ká máa yan gbogbo òru ẹkùn lọ́tún, òru ẹkùn lósì, ọlá bàbá wa Bọ́lá Ahmed Tinubu ni. Ọlọ́run jẹ́ kí ẹ̀mí wọn gùn dáadáa. Ọlọ́run jẹ́ kẹ́mi wọn gùn dáadáa. Ọlọ́run bá tó láyé tọ́lọ́run gbogbo àwọn ọ̀tá wọn tó ń dìde pé wọn ò ní ṣẹlẹ̀ kejì. Ọlọ́run bá wa rọ̀ wọ́n nú. Ọlọ́run bá fún olómi sùúrù mu. Nígbà tí àwọn ará wájú ṣe ẹ̀mẹ́jọ, bàbá wa ní ọ̀sẹ̀ ẹ̀mẹ́jọ pẹ̀lú rọ̀. Àlùbáríkà àwọn tí wọ́n ní ìlú yìí, àlùbáríkà àwọn bàbá wa àgbàlagbà tó wà ní ìjókòó yìí. Ọlọ́run jẹ́ kí bàbá ọ̀sẹ̀ kejì. Lẹ́yìn náà, mo kí gómìnà wa Abdulrahman Abrasa, bàbá dáadáa ni wọ́n. Ọlọ́run ní bá ìpínlẹ̀ Kwara jẹ́ mọ́ lọ́wọ́. Ọlọ́run jẹ́ kí gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ẹjọ́ gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe ní ìpínlẹ̀ Kwara kọ́lọ́mù bàjẹ́. Tẹ̀mọ̀ wípé tí èèyàn bá wà ní agbára àkímọ̀ yìí ẹ̀ a mọ̀ fi ọba yin ọba náà ni bí a ṣe ń fi àwọn kan yin àwọn kan lánàá nígbà tí bàbá wa Abrahamu ní abá lọ tán a tún mọ̀ fi àwọn náà yin ìjọba tí bá ń bọ̀ náà ni. àdé ọ̀dà rárá nígbà tí Buhari òun ó kú gbogbo ẹ̀ dé ló bá Buhari gbogbo ẹ̀ a tún máa padà ń yin Jonathan. Àwọn nǹkan tí ò yé nísìnyí wọ́n ń bú bàbá Tinubu torí pé kò yé wọn. Èmi náà ti bá wọn fún wọn rí nígbà tí ò yé mi. Ọmọ Yorùbá ni mí, àwọn bàbá wa sì ní àní sílẹ̀ àní ọmọ ní oníṣẹ́ ní bẹ̀rẹ̀ lábílẹ̀ kan sí ọmọ ẹlòmíì. Èmi àbísà ọmọ aládìkú tí mo rí àánú gbà fún bàbá Tinubu. Bàbá mi Olúbàdàn àti gbogbo ọba ilẹ̀ Yorùbá dìde ẹ bá ṣe kábíyèsí. Bàbá Tinubu pé president ọmọ rẹ̀ Sunday Yorùbá ni bàbá ní mọ̀ọ́bọ̀ lé Yorùbá ni ẹ́ tí wọ́n bá ní ta lórúkọ máa bọ̀ ní bàbá rẹ̀ máa bọ̀ lé. Mo wá wálé bàbá mi, ọkàn mi wá balẹ̀, mò ń ṣe bó ṣe wù mí. Mo wá ní bàbá mi àlè káwọ́ gbéra nǹkan tí mò ń ṣe tí wọ́n ní mi mò ń ṣe tán fi lé mi fóònù. Òun náà ni pé kálàáfíà wà fún àwọn fámìlì mi kì í ṣe pé tówó ẹ̀yin bàbá mi yìí náà lẹ sọ mi dolówó. Gbogbo nǹkan téèyàn nínú ayé lẹ tí mo ti fi àǹfààní yín ní sówó ni mo ní lọ́wọ́ sọmọ mo ti bí mọ́tò mi rò mo fẹ́ gùn ọ́ láàyè bàbá yìí náà. Gbogbo tí mo jẹ́ lẹ́nìí
tí ọba sẹ́ni kankan tó lówó mọ́ ní àdúgbò wa olówó lèmi náà ọlá bàbá mi Rasidi Adéwọ̀lú Ládọjà mo fi ní orúkọ Ládọjà ni mo ń tẹ̀lé láti òsì Olúbàdàn ni mo fi dìde padà orúkọ Ládọjà mo ń lò káàkiri ayé mo lóko ẹ̀ Ládọjà mo lò dọ́dọ̀ Ìlọ́lá mo jẹun lọ mo lò dọ́dọ̀ Fáyọ̀sé mo jẹun lọ mo lò dọ́dọ̀ Mímíkò mo jẹun lọ òsibí tí mo lórúkọ Ládọjà dé tí mi ọ̀gá yìí tí mi ọ̀jọ́ yó ni mo ti kó tí mo níjọ bọ̀ gbogbo tá a níyẹn náà nígbà tá a ń bọ̀ ní ayé àmú kankan wa tá a bá kú ànímú kankan lọ ìgbà mi tí mo bá sùn lórí bẹ́ẹ̀dì mọ́ ń wọra mi pé sẹ́mi ìjùbá yẹn náà lọ torí pé tá a bá kú ànímú kankan lọ ohun tí ó kù tá a mọ̀ nígbà tá a bá kú ni pé nígbà tí àwọn bandits kan dìde nígbà kan Sunday dìde àti àwọn ọmọ Yorùbá kan àtàwọn kan wọ́n sẹ́ òkun yẹn wọlé torí wà láṣẹ wọlé. lẹ́yìn náà mo wá fi bàbá wa ọba ìlú Ìlọrin yẹn mo fi bàbá yẹn mo fi kí gbogbo ọba tí ń bẹ ní Kwara State bàbá wa ọlọ́pàá ni o àtolómùkó ni o àti gbogbo ọba torí gbogbo ọba tí ń bẹ ní Kwara yìí bàbá mi ni wọ́n o bàbá mi dáadáa gba tí mo wà ní ṣe létí ìrètí mo ní kọ́ lọ́bẹ̀ ìgbà tí wàhálà àtàwọn ọ̀dọ́ wa nígbò ó ṣẹlẹ̀ àjọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú Kwara State gọ́ abẹ́ oníṣòwò polisi yìí ni torí bàtà wọnú gbé yẹn tá à ń gbó yẹn bọ̀ àwọ̀ Kwara àwọ̀ Káyàmá àwọ̀ gbogbo owó dé ìgbésí yẹn bọ́ọ̀nì yẹn àwọ̀ bẹ̀ ẹgbẹ́ àti kọjá ìpínlẹ̀ Ọ̀yọ́ àwa pé mo wá pé kọmíṣánná pólísì fúnra mi àìjí ní kí n pè é mo wá pé síbi pé a ti ń wọnú ọ̀dọ̀ yín o ẹnẹ láti bá wa bá àwọn ọlọ́pàá yín sọ̀rọ̀ àwọn ọlọ́pàá tí àìjí fún mi àwọn RRT àwọn náà dún wọ̀nyí ọlọ́pàá ni wọ́n látọ̀dọ̀ bàbá wa Inspector General of Police kì í sùn bàtà wọn máa ń jí ìlú orí pé àìjí dẹ́wọ̀ yẹn èmi àmọ́ kàn án lágbo kan olùkọ́ bàbá ń bàtà arúgbó níbí bàtà àti wọnú òdòdó ní bàbá ó pe àìjí máa pe kọ́ńsọ̀nà pólísì yẹn pé àwọn ògbó ti débi báyìí fún wọn sọ̀pọ̀ dáadájú ọlọ́pàá tọmọ sẹ́ǹsẹ́ nìyẹn the same thing director of SS tó sí àjà yìí èmi àmọ́ kàn án lẹ́ni tàbí bá fẹ́ wọn rẹ̀ dá mi lóhùn wọn fún wa support ọlọ́run ìjọba jẹ fún ọ láyé torí pé bàbá Tinubu fẹ́ràn wa àwọn tá à ń kóra ní Yorùbá bá fẹ́ràn Yorùbá tó bàbá Tinubu ẹ̀yà là ń sọ yìí ìran Yorùbá ẹ̀jẹ̀ kan náà ni wá ẹ̀jẹ̀ kan náà ni wá kò ẹ̀jẹ̀ kan ni wá wàláhì ìbọ̀bọ̀rọ̀bọ̀ra ẹ̀jẹ̀ kan náà ni wá tí ọlọ́ọ̀bá fẹ́ nìkan lágbára láti ṣe kankan tí yàrá ń jẹ àwọn ọmọ ẹgbẹ́ rẹ̀ wọ́n kájọ ṣe pàpọ̀ ní so now tí wọ́n ti mọ wọ́n bí lẹ́nìí mo rí pé àwọn ẹ̀ṣọ́ aláàbò sójà ọlọ́pàá wọ́n ti ṣiṣẹ́ dáadáa fìjìláńtè kọ̀mọ́dà fìjìláńtè yìí àti wà ó tójọ́ mẹ́ta èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa ló tó di pé gbogbo wàhálà yẹn ṣẹlẹ̀ nígbà tí mo wá fẹ́ mọ kàn bí mo kàn sí wọn mo ní kí àbúrò mi àwọn ọmọdé wọn lọ kó kàn sí wọn mo ní kó kàn sí wọn pé mo ń bọ̀ mbẹ́ yìí wíwá tí mo wá lẹ́nìí mo wá pé gbogbo ibi tí àwọn ìjọba wa ti ṣiṣẹ́ dé káwọn náà fọwọ́ fún wọn torí pé àwa fúnra wa la lè sáláàbò fúnra wa àwa ọmọ ìlú la lè fìjọba pé ìkẹtàwá yẹn ṣẹlẹ̀ nínú gbogbo wa nínú ìlú wa níbi báyìí gbogbo ètò yẹn la máa ṣàlàyé fúnra bá ti máa ṣe tí àlàáfíà ọdẹ wà pẹ̀lú ògo Ọlọ́run tàbá fọwọ́ ara a bá fi ọwọ́ sowọ́pọ̀ ètò ìjínigbé tí wọ́n ń jíwa gbé yẹn kó máa dókun pátápátá torí pé àwọn tí ṣàjínigbé yẹn àwọn báńdíìtì yẹn kìí ṣe pé wọ́n dé àwọn ọmọ ìlú kan náà fún wọn lọ́wọ́ àwọn ọ̀gá náà ń bá wọn ṣiṣẹ́ pọ̀ tí wọ́n fi ń sọ̀ sí pẹ̀lú sẹ́yìn àwa fúnra wa la máa fi mú fúnlẹ̀ láàrin ara wa á mójútó ra wa fúnra wa á yẹra wa wò God bless my brother bóyá ló là ń pa yìí ok mo ti dé Kwara nísìn. mo lè mọ̀ wípé gbogbo wa ń sìn pátápátá láti wà ní sìn. Gbogbo nájà rẹ ti ń dẹ́rù bà wọ́n rẹ bí. Èmi mọ̀ wípé gbogbo èmi ní bàbá àti bàbá ńlá àfẹ́rí bẹ́ẹ̀.
tí àwọn wá sí Kwara State tí àwọn adé baba ńlá ọlọ́run kan lè bínú. bọ́ ẹrùkú yẹn ìgbà tí mo bọ̀ láti Kogi mo yà bẹ̀ bọ̀ á tún tún bẹ̀ dé ìyẹn akẹ̀yà ni eléyìí á dé bẹ́ẹ̀ á dé baba ńlá kó bí tí gómìnà wà láti pátápátá tí ò sí sẹ́ni kan wà ní dé. sá àtẹ̀kìtì àwọ̀ bẹ̀ torí pé ilẹ̀ baba wa níbẹ̀ ẹnìkan kò sì lè dẹ́rù bà wá bẹ̀ torí pé ìlú baba wa ní àdẹ̀fẹ́nusẹ́ tẹ́ ẹ bá ní àfẹnusẹ́ ni tàbá ti pọ̀ fún ògbó lè wà. ẹjọ́ àwọn tí wọ́n ń bẹ nùgbó àwọn baba wa ní kíní kan bẹ nùgbó wọ́n ló ń túmọ̀ òdùmọ̀ ọ̀hún. kò sí ẹ̀ sí ìkẹtẹ́ nùgbó kò sí ìkẹtẹ́ nùgbó ìbẹ̀rù ọlọ́run ọba òun ní bẹ nùgbó yẹn. ṣùgbọ́n àwọn tó ń bẹ nùgbó tó ń dẹ́rù bàbá yẹn àwọn ò ní bẹ̀rù ọlọ́run ọba lọ́kàn òun náà ti ń ṣe bẹ́ẹ̀ ìbẹ̀rù ọlọ́run ọba tó ti wà lọ́kàn tiwa yẹn àti wá jẹ́ kí wọ́n mọ fi kó wa láyà jẹ but now àwa náà ṣe tán láti sọ fọlọ́run pé ìwọ ọlọ́run gbogbo àwọn ọ̀tá wa tó wá ń pa àwọn bàbá wa tó ń jí wọn pé tó ń ṣe yá máa pẹ̀lú wọn ọlọ́run bá dojú wọn bọ́lẹ̀ ọlọ́run wa ní sọ̀kalẹ̀ wá dojú wọn bọ́lẹ̀ àwa fúnra wa ní kẹ́jẹ́ kájọ fọwọ́sowọ́pọ̀ ká fi àwọn bàbá yìí lọ́kẹ̀ balẹ̀ o gbogbo wọn tí ọwọ́ rẹ̀ ọ̀bá mọ́ lórí ìrìn àjò bandit ní Kwara State bóyá kò mọ̀ sá lọ sí Kogi o torí pé ẹnikẹ́ni tí a bá trace tí a bá bá owó ẹ̀ níbi ètò bandit nípínlẹ̀ Kwara ní gbogbo gómìnà ń bíbà yìí á bandit wọn náà ní o. Bàbá wa tí a fi ṣe olórí security wa Irú Ẹkùn security network Irú Ẹkùn Irú Ẹkùn Irú Ẹkùn ẹni tó bá mọ ìtumọ̀ Ifá Irú Ẹkùn kò ní dábàá kó fẹ́ bá wa jà torí pé Ifá Irú Ẹkùn ìlú tó bá ti dá Ifá yẹn àlàáfíà máa ń wà ń bẹ̀ ni ọrọ̀ máa ń wọ̀lú yẹn ni owó máa ń wọ̀lú yẹn ni ìfọ̀kànbalẹ̀ máa ń wọ̀lú yẹn àwọn bàbá mi dẹ̀ ní ajá ò ní dógò ẹkùn láéláé ó sèwù kan bí ajá àwọn báńdíìtì bí ó ṣe wá dógò ẹkùn tiwa èmi bẹ́ẹ̀ mọ̀ èmi dẹ̀ nígbàgbọ́ wípé gbogbo ẹni tẹ́ jẹ́ sọ̀pọ́tà mi lórí Irú Ẹkùn ní Kwara State mo ti fi ọwọ́ gbẹ́yà fáwọn bàbá mi yìí pé ní dójú tì mí láéláé torí pé mo mọ̀ wípé ìkẹ́kọ̀ọ́ nínú egun kọ́mọ́ bọ̀ ọ̀nà yín láéláé ẹ bá ti ń lọ rí ẹ̀mọ̀ bọ̀ rí ni ìgbó ìkéjò lọ́nà èmi ò fọwọ́ sí pé kárí báńdíìtì tó pè bọ́ lọ́wọ́ káwá pa àfẹ́ mu láàyè o mi ò sí òkè mọ́. Anybody tó bá jẹ́ ẹ̀mọ́gbọ́ o sẹ́wọ̀n yìí pé wọ́n sọ yìí pé Sunday kò ń bọ̀ Kwara ọkọ̀ yà bá Fúlàní jà irọ́ ẹ má sì mí gbọ́ o Fúlàní tó bá ń gbé lùlú ẹ̀ tó ń ṣiṣẹ́ ìjẹ́jẹ́ kò sí tọ́kàn wá pẹ̀lú ẹ̀ o ọmọ Nàìjíríà jọ ni wá o àmọ́ ìjà sí bẹ́ẹ̀ o wọ́n sọ yìí pé mo jẹ́ ọmọ security Irú Ẹkùn ọmọlọ́ba Fúlàní ti ń ṣiṣẹ́ ẹ̀ lọ jẹ́jẹ́ jà o tó bá sì yẹn kọ́lọ́kọ̀ bá pè ọ́ ẹ̀ní dá sí o BDSS bá pè ọ́ ẹ̀ní dá sí o ṣùgbọ́n anybody tí ó bá gbé ìbọn lọ́wọ́ tá a bá pàdé ẹnu gbó ẹ̀fà. ohun tó bá ti lè mú ẹ gbé ìbọn wọnú ìlú wa wá tẹ̀lé ẹ̀sára ìlú wa tó kìí ṣe bìkìláńtẹ́ ìlú wa tẹ̀sí ọdẹ ìbílẹ̀ ìlú wa tí ẹsẹ̀ bí tọ́ wá gbẹ̀mọ̀ wọnú ìlú wa kírímìnà ni ọ́ àní gbàgbọ́ lọ́wọ́ ẹ a máa kílẹ̀ ẹ̀. òkú ni eléyìí mo dúpẹ́ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì mo dúpẹ́ lọ́wọ́ àwọn píjẹ mi wa
pàápàá jùlọ olórí fíjẹ ní wa ní ìpínlẹ̀ Kwara Ọlọ́run níjọ́ bàjẹ́ fún yín ẹ̀mọ̀ mọ́ sí ni ẹ̀mọ̀ lọ ẹ̀mọ̀ bọ̀ ni ẹ̀ ní parí láéláé gbogbo àwọn ọmọdé bá ti ń kó lọ wọ́n mọ̀ bọ̀ láyọ̀ àwọn bá mi ní gbogbo ọmọ sákàrà bá kó lọ sínú epo òun ní máa ń kó bọ̀ ìdí ni wípé àkàrà ó jára ẹ̀ àkàrà jára ẹ̀ tí ẹ bá bu àkàrà sínú epo yóò mọ wá ọ̀nà láti wá ọgbà àwọn ọmọ rẹ̀ mọ́ra èyí tó bá kù mbẹ́ á fi ìwàkà àìwà bọ́ta ni ó ní pé yọmọ ta òróró yẹn débi pé ẹ mọ yọ mí lẹ̀ ọlọ́run ní káwọn ọmọ ogun ẹ lọ́wọ́ ẹ̀yìn jábọ́ láéláé ìgbà tí à ń bọ̀ lẹ́ẹ̀kan ìgbẹ́nu àwọn ọmọ wa kan ó lásìlẹ̀ lórí ọ̀kadà ó lè ṣe léṣe bàbá ẹ̀yin bàbá mi ìgbà tá à ń bọ̀ tẹ́lẹ̀ àwọn ọmọ tẹ́lẹ̀. mo fẹ́ kẹ́ bá mi mójútó kẹ́ bá mi ṣiṣẹ́ lé lórí ẹ dákun bàbá Ọlọ́run ìjọba jẹ fún yín. Red Lion ṣẹlẹsẹ gan ni o. Red Lion Red Lion mi gbọmọ Red Lion. ó ṣẹlẹsẹ gan ni ó rẹ kó ṣẹlẹsẹ gan bá pa. tọrọ kàdà yẹn kó gbèsùkú onímọ́tò gan ó torí ẹsẹ̀ lọ owó pọ̀ gan Ọlọ́run ìjọba jẹ fún yín. mo fi àsìkò mo fi dúpẹ́ lọ́wọ́ yín bàbá mi ẹ̀yin màmá mi ẹ má bínú wípé mo pẹ́ débi báyìí ṣé mo pẹ́ Ìbàdàn ni mo ti gbéra bàbá rẹ̀ ń bọ̀ lójú ọ̀nà yẹn ò wá òkè dáadáa kọ́rọ̀ ọba tó láyé kọ́ bá fi agbára bàbá Tinubu ká gbogbo ojú ọ̀nà yẹn wọ́n ṣe ń ṣe é bọ̀ díẹ̀díẹ̀ yẹn tí ẹ bá wo gbogbo ọ̀nà tí bàbá Tinubu ń ṣe é ṣe wọ́n kásìtì ní sójú títì ni wọ́n wá da kankireti ni ọlọ́ọ̀ba tó ní wọn yóò bá mi kankireti gbogbo àwọn ọ̀tá wọn pátápátá ìbáraká ọ̀tọ́ lọ́jọ́ ìní gbogbo ẹni tí ọba dẹ̀ fẹ́ jọyìn Ìwẹ̀kùn security network voluntary ni wà gbowó ṣùgbọ́n ìjọba fi ń dá mi lójú pé yóò jà sówó yóò sì já sọ́lá wọ́n fún wa ní mọ́tò wọ́n fún wa ní gbogbo nǹkan tí a mọ̀ lò. gómìnà Kwara mọ̀ pé bàbá wa Bọ́lá Ahmed Tinubu òun ló pàṣẹ ẹ̀rù ẹkùn fún wa àdáṣe gómìnà mọ̀ bẹ́ẹ̀ kọmíṣánná pólísì mọ̀ yìí pé bàbá mi Bọ́lá Ahmed Tinubu ló fún wa ní ìrù ẹkùn láti fi ṣe security fún àwọn fámìlì wa ṣùgbọ́n gbogbo tẹ bá fẹ́ ṣe ẹ máa fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọlọ́pàá ni o tẹ bá rí nǹkan bàbá wa tẹjọ́ lórí wa ń bí bàbá onígbìn bàbá òkè onígbìn èyí tí ẹ bá rí pé agbára yóò ká ẹ pọ ọlọ́pàá sí ni o tí ẹ bá fura sí báńdíìtì kan tẹ rò pé eléyìí ìrìn ẹsẹ̀ rẹ̀ mọ́ tẹ́ ẹ bá bọ̀ lọ́wọ́ ẹ̀ tẹ́ ẹ bá nǹkan ìjà lọ́wọ́ ẹ̀ ẹ mú fọlọ́pàá ṣé nǹkan tí mo sọ yé dáadáa bàbá ẹ mú fọlọ́pàá ni o ẹ mọ̀ ṣèdájọ́ ẹ̀ fúnra yín ṣùgbọ́n ìtẹ́ bá ti bá bọ̀ lọ́wọ́ ẹ̀ ẹ mọ̀ waste time. Bàbá wa òkè onígbìn àwọn ní GOC wa àwọn ni wọ́n jẹ́ olórí gbogbo Ìwẹ̀kùn wa ní Kwara State ní báyìí bàbá ẹgbẹ́ náà wọ̀nyẹn bá yẹn bá pàdé fún bàbá ẹ pàdé fún bàbá ẹ pàdé fún bàbá so láti mọ bàbá tí wọ́n máa nìyẹn ń sè bàbá ló máa lídìí wa lọ sí gbogbo àwọn ìlú yìí ní one by one láti lè lọ mọ àwọn tí ń ṣẹlẹ̀ ń bẹ̀ gbogbo ìlú tá a máa dé gbogbo ibi tí àwọn bá lè jẹ́ sọ́sẹ́ bàbá máa lídìí wa òmìnira máa pàrọ̀ aṣọ ìlú yẹn ní one by one látẹ̀lé lọ abẹ́rẹ́ láti sí báyìí. Oríṣẹ́ ti bẹ̀rẹ̀.